مصطفى شيء أسيل عليك مصطفى دور أماني غفران ربي رضوان ربي أفرج الله أتيون رضوان ربي غفران الله أتفرج الله عليك مصطفى شيء أسيل كما بلوري بابا واقع بابا مصطفى أسيل صلاة الفاتحة. اللهم صل على سيدنا عبد الفاتح وحكمك ولا خاتم ما سبق ناصر الحق بالحق ولا إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره. اللهم صل على سيدنا عبد الفاتح وحكمك ولا خاتم ما سبق ناصر الحق بالحق ولا إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره. اللهم صل على سيدنا عبد الفاتح وحكمك ولا خاتم ما سبق ناصر الحق بالحق ولا إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Bàbá àgbà tí Mustapha sílé ilé o. Radiyallahu ta'ala anhu. Ẹgbẹ́ radiyallahu ta'ala anhu. Radiyallahu ta'ala anhu. Ẹ jẹ́ kí n lo ìṣẹ́jú ẹ̀dógún àbúkù ṣẹ́jú. Mọ́tò olóògùn ọmọ lọ mọ́tò àtọ́ bẹ̀rẹ̀ yányá. Ẹ jẹ́ kí n lo 15 دقائق أو 20 دقائق إن شاء الله. لا 15 minutes, 20 minutes. Ìjókòó tá a wà yìí. Ilé aláàánú wa la wà. Ilé olóore wa la wà. Ilé ọ̀gbàgbà wa ti gba láìlẹ́ nìkan. Sheikh Muhammad Mustapha Al-Mubarak bin Maliki asílẹ̀ ní ilé òkú. Kí ló dé orí bẹ́ẹ̀? Bàbá Àlífà tó ní. Adamallahu hayatahu. Mawlana Al-Karim Sheikh Ismail. Adébàṣà. Mo kì mo fi jí kí gbogbo abúlá Sheikh. Mo fi jí kí gbogbo wọn. Lọ́kùnrin àti lóbìnrin. Ọlọ́wọ́ wọlé àwọn akúlàfáà tí wọ́n ṣáájú lọ́dọ̀ bàbá nílẹ̀rọ nínú wọn làwọn Khalifa Yaqub àwọn àlífà Wàhábì Radiyallahu ta'ala anhu. àwọn akúlàfáà Adamallahu hayatahu. bí wọ́n bá mọ̀dé wá sí lọ ẹ̀yẹ máa kọ́ wọn ní tí wọ́n máa lò lóde wá sí. Báàjẹ́ lónìí. Iwájú ibà ni mo ti sọ̀rọ̀ iwájú Mustapha lérò mi. Radiyallahu ta'ala anhu. Ìsì tọrọ sọ wájú asílẹ̀ kí n dé fìlà mo gbọ́dọ̀ sí i. Asílẹ̀. Radiyallahu ta'ala anhu. Mo sí fìlà ọ̀wọ̀ eré mi láti sọ̀rọ̀ níwájú Mustapha lérò mi lónìí. Bẹ́ẹ̀ bá fi dé fún mi padà adé ògbó ni ẹ fi dé fún mi. Amina. Ìyàwó tí wàfáàtì àwọn àti bàbá jọ tẹ̀léra wọn lóṣù mẹ́ta mẹ́rin síra wọn. Tí gbogbo ẹ̀ wá kú sókun ọdún nínú ọdún yìí. Oṣù kan síra wọn. Tí gbogbo ẹ̀ wá pé 20 years ogún ọdún. Àbí àná. Tábàríkà máa wá Mustapha lánàá lónìí lọ́la àlè rí o. Asílẹ̀ kan wá sọ́dọ̀ wa ní ìsara wa. Radiyallahu ta'ala anhu. Torí gbogbo ọdẹ yẹn máa bí pé àwa lọ́jọ́ àwa lájọ́ èmi ò rí wọn lẹ́nìkan fi ẹjọ́ asílẹ̀. Ohun tó máa rò kó tó sọ asílẹ̀ mọ̀. Allah. Allahu akbar. Ṣé òun bàbá wá sí kì í sí nílùú wa? Ọkùnrin tí ni kì í ẹmọ ní kí wá bọ́ sí gbogbo bí ẹ má gbé ní lọ ẹ má bínú. Ilé àfáà mi láwa agbọ́dọ̀ gbogbo wa gbọ́dọ̀ sí wọ̀.
radiyallahu ta'ala anhu. ẹni tí ọba kan lójú tí ò ní wàásù ọ̀rọ̀ yóò ní yé o. èèyàn tó bá kà lójú tí ò ní rí na Sheikh Abdul Ghaffar mo kì í tí í méjì lónìí bẹ́ẹ̀ tí sọ̀rọ̀ bàbá ẹ̀ sọ̀rọ̀ ya. ṣé o bá ti kì í sí wá sí ní 91 around December around January. Ìmáàmù Salihuddin Ali ní bẹ̀lú ìmáàmù ní kìí síjọ́ náà. ṣé mo náà bá wá sí wá sí náà Mustapha bẹ́ẹ̀ sí ìsà Mustapha kọjá àlejò olé kan odidi ìlú ní gbàsílẹ̀ lálejò. ṣé mo náà bá lè rò ẹ tí ò lójú ní ọgbẹ́ ẹ̀sìn mọ́ ẹ bẹ́ẹ̀ ní ibi tó ọ̀rọ̀ fáàrí sọ níwájú yín àfi kí n síbìlà tó máa wí kankan níwájú àsílẹ̀. ilé àsílẹ̀ làwọn àyọ̀ ọ̀dẹ̀dẹ̀ àsílẹ̀ àwọn ọmọ àsílẹ̀ lájọ jókòó yìí gbogbo àwọn akáàdì ní àsílẹ̀ lájọ kẹ́rìkẹ́ tó wà máa béèrè pàṣílẹ̀ dà. ṣé wàá àlejò olú lásìlẹ̀ kì í sàlejò èèyàn gbogbo olú tó bá ti gbà sílẹ̀ láàyè Ọlọ́run gbà wọ́n láàyè. bẹ́ẹ̀ bá gbàgbé kan ìjọ àsílẹ̀ kọ́kọ́ dé gànà tí wọ́n ní òní ṣe wá sí gbàgede ọba. òun ojú gbogbo ará gànà níjọ́ náà wọ́n bẹ̀rẹ̀ fáwọn gbàlejò wọn. àbíjọ́ tá a bá gbà ń ṣe wá sí tó mú Kùránì lọ́wọ́ báyìí lókè òun tí wọ́n lé o kò mọ́ ṣé òun gàba tó bá Kùránì ọ̀wẹ́ o níbi ẹ ti sọ òkò yìí jáde èèyàn tó jáde bẹ̀ gbogbo ìjà tásílẹ̀ jà láyé wọ́n jà láti fi gbèjà ẹ̀sìn. àwa ń jà lónìí láti fi takura wa láti fi para wa lẹ́kún. à ń jà lónìí torí kẹ́nìkan jù wá lọ. gbogbo ìjà tàbí lásìlẹ̀ jàjà kan láyé kí àbùkù ọmọ kan ẹ̀sìn ní wá sílẹ̀ jà. àsìlẹ̀ ó sì jàjà kan rí gbogbo de ọ̀dà. tó bá ní òòsà kan ni wọ́n wọ́ bẹ̀ àti òfin òòsà eléyìí ọ̀rọ̀ pé mi bẹ́ẹ̀ wọ́ bẹ̀ kọ́ èmi bẹ́ẹ̀ gbé òòsà lọ. ohun tí bàbá fojú wọn lórí òòsà yẹn dé ó sojú èdè ẹjẹ́ yìí fàgbà. ohun tó ṣẹlẹ̀ ní sẹ̀kẹ̀tẹ̀rí ọjọ́ tí wọ́n fi ẹ̀wọ̀n mú ẹ̀mú wọ́n fi mú ẹ̀wọ̀n jáde báyìí jẹ́ẹ̀lì tó ní tẹ́lẹ̀kùn sọ fún Sheikh Mustapha pé ẹnì kí fọwọ́ kan wọ́n ẹ̀ bá fọwọ́ kó kú ni o ohun tá a jogún nílé wa Sheikh Mustapha ni ọ̀dà tí n bá wà fọwọ́ kan kí wọ́n ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ òkú ṣé o tọ́da tí n bá wà fọwọ́ kan tí kọ́ olóhùn ó sì gba ìsìlámù náà òun náà lè fọwọ́ mu ẹ̀mú lọ́lọ́ nínú àṣùwájú báyìí Sheikh Mustapha ni ìkànnì ẹ̀yà àlífà gbà lọ́wọ́ rẹ̀ kó fi wé láwà ní. Tẹ́mi bá gbọ́ gbà àgbàwọ̀ wà pé torí pé mi tẹ́sí ẹnìkan náà ẹni ọmọ ẹgbàá lọ́wọ́ ẹ̀. Tẹ́ ẹ bá tó àfa lónìí, bóyá ẹ̀ ń ṣe akọ òsì rádaràdà. Bẹ́ẹ̀ bá tó àfa. Ẹ lọ bá wọn ní fàdúrà yìí kẹsàn-án pé kọ́ da ifá nù. Bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀. Ṣebígbà tí ayé ti gbé àfọ̀ ọ̀tọ̀ àfọ̀ àmọ́ ni wọ́n bí máa sọ pé ẹni ọba da fánù wọn kò fa. Ẹ máa yẹ fọ́tà sílẹ̀ dànù. Ẹ máa yẹ òkúta sàǹfọ́ tí a sílẹ̀ wú. Tọ́sọ̀ ní ojú òòsà sàǹfọ́ èṣù ojú èṣù tí wọ́n bọ èṣù wọ́n ta ìkọlẹ́ lórí. Ṣé o ti sọ mi ní wọ́n dára sí? Ní òtún ló tu akẹ́ náà ojú orí èṣù ibi wọn ti ta ìkọsẹ́sù ṣé o ti gbé ìdúgbò mi ọ̀fẹ́ lọ́wọ́ èyí tí sẹ́yìn ò tí ì ti bẹ̀rẹ̀ tẹ́ láwọn tó ti parí tẹ́ ní wọn parí dáadáa. ohun tí sẹ́yìn dánwò ní Ṣakí kábàámi lọ ní ìyá ẹ̀yin àlífà gbàdẹ́ bẹ́ẹ̀ bí yìí ní 93 àràtúnṣe òun dání ìyá ní Ṣakí lọ́dọ̀ àwọn eléṣù àwọn eléégún ṣé òun gbé àléléyé sọ́nà ayé lọ́mọ ẹ bá gbogbo ohun táwọn ti fi ń sagbá àfi àlẹ́ Musa. alayhi salatu wa salam. táwọn
kèfèrí pé ṣé wọ́n ní kọ́kọ́ dára ní àbáwá ní ká kọ́kọ́ dá. Gbogbo àrà yóò wí kèfèrí bá wá ní òun lóògùn ní èṣù òun tọ́ wá dá lójú àṣẹ àti lóṣù pọ̀ gbogbo ẹ̀ báyìí àfi wíwí àti ló sì sọ ọgbọ́n wọn dàgbọ́. Irú bàbá bẹ́ẹ̀ làwa jókòó tì. Ṣé wọ́n bẹ́ẹ̀ kì í sí lọ́dún náà láyé ìmọ̀mù àlè? Àmín. Máa ṣé wàá sọ fún màmá pé wọ́n bí ọmọ kan lẹ̀ yẹ. Bíbí ọmọ òun ti fẹ́ dé. Bíbí ọmọ tí ń sọ òun ti fẹ́ dé. Ọmọ tí ń sọ yìí kò sí ohun tí èèyàn máa kájú ṣe láyé tí ò ní kájú ṣe lẹ́yìn pé kò ní kájú. Allahu Akbar. Bíbí àfáà mi ṣé Mustapha Al-Barbar. Pé máa mú kìí sí wọ́n bí ọmọ ká kò lè dúró nínú kàlọ́mọ́. Ọmọ ti fẹ́ dé ni mo fi rí àmì rẹ̀. Pípípò kẹ́tẹ́ yẹn máa ń tágbàlá gbọ́ ọmọ pé òun mọ̀ dààmú o. Ó ní gbogbo ẹ̀ lóye ó sì kò sí ohun tá a máa ń gbé ọyẹ wọ́n dàgbà tó wáyé pé ó lè ṣe léyìí tó wò ní ti máa ṣe lẹ́yìn pé kúndé yẹn ká dúró ìhàdùn. Ìyàwó máa ń mẹ́tẹ̀ẹ̀ta lóṣù wà lọ́wọ́ wọ́n bá kó wọn jáde. Ìwọ nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ó bí irú ìtẹ́wù yìí. Àfa mi ṣe Mustapha. Radiyallahu ta'ala anhu. Ṣé Mustapha wà lẹ́nu? O jẹ́ ti mọ ẹni ọlọ́run bá ṣe Mustapha ó wà kíìmù jíjẹ. Ṣé Mustapha gbọ́? Ọlágbèrè alimentik ala. Ṣé Mustapha wà lẹ́nu? Kọ́mọ wà lẹ́nu. Gbogbo amẹ́tẹ̀ẹ̀ta yìí ọmọ gidi ni wọ́n bí. Adama ọmọ gidi ọmọ gidi. Ṣùgbọ́n ẹni èyí tẹ̀mí wíwù ọ̀nà báyìí. Wọ́n á náwó sọ́dọ̀ òkè ọmọdé ní kìsì ọ̀nà báyìí. Ọ̀rọ̀ January ní sọ 91. Nígbà tí ó di April wọ́n bá bí èmi aláìjà mi. Ìmáàmù yìí sọ̀rọ̀ yóò yàn. Ọlọ́ba kì í mọ bàbá. Ẹni abíní 91 tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní 92, 93 lọ́mọ lé lọ́dún kan ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ 93 lé díẹ̀ lọ́dún mẹ́ta ó bẹ̀rẹ̀ wá sí. Gbọ́ wá ní 95 sí 1996 ìbẹ̀rẹ̀ ọmọdún márùn-ún lọ́nà tí wọ́n wá fún mi ní ìjáza yọ̀ọ̀dá pé kí n máa ṣe wá sí Central Mosque DC. Bẹ́ẹ̀ni káwọn apèsè ìjà mi lòun tó ń bọ̀ lèmi náà ti wá jọ ẹ́. Kò jọra wọn. N bolo wọ́n náà ti jọ mí. Ní 96 ṣe 96, 97 mi è wọ primary school. Wọ́n bá fún mi ní ọ̀dà pé kí ni náà máa ṣe wá sí Central Mosque DC. Lọ́dún náà ni ìmáàmù wa ní ara kìíní kan fún òun. Àwọn ọjọ́ náà wọ́n bí ọmọ lọ́dún báyìí. Ìwọ la ṣe sọ. Ìwọ la ṣe sọ. Kí la ṣe sọ? Bàbá ọ̀sán bẹ́ẹ̀. Ìmáàmù ọ̀sán la ọkùn mi. Nígbà tó wà ní mo tún wá dẹ́kun gbọ́ wá di mòlúdì kan tí mo ṣe ní 2009 lẹ́kọ̀ọ́. Ìmáàmù kìí sí wa wá àwọn ọlọ́sìn nígbà bá wọn bẹ láyé gbà náà. Ọwọ́ arẹ́rò lọ gbà pariwo òdì láàárọ̀ lóde wọn á mú ọ wá bí wọn kò bí ta fún wọn sí wọn wá sí àrọ́dọ̀ ọ̀rọ̀ tí mo sọ fún 97 tí mo ní àbíwò lásìlẹ̀ sọ ni ìwọ ni wà kí lásìlẹ̀ wá wí kan ọlásìlẹ̀ sọ pé lẹ́yìn pé kò ní bọ̀rọ̀ tó ẹgbẹ́ ẹ máa kú kúkú náà ọlọ́run máa mú wa lóòótọ́ wọ̀ lábẹ́ o gbogbo nǹkan tó máa fi ṣe èèyàn ń sùn pátá gbogbo ẹ̀ wọ́n ti kára bọ̀ ní orí gbogbo mi déyàn ti sọ̀rọ̀ tí tẹ̀ àsọgbà ìdèmí sọ fún mi
gbogbo àwọn tó máa ń pè ẹjọ́ làbúlábẹ́já yìí bá tèèyàn jẹ́ ni ọ̀rẹ́ ìtẹ̀lé wọ́n máa ń ṣe o. oríṣiríṣi ẹ̀dá wọn bá rí àwọn tí wọ́n pè lágbájá wọ́n fẹ́ dé ní sin ọ̀rẹ́ làwọn á ṣe wà. ìwé mu wa ni báyìí pé gbogbo kí ló làwọn aṣọ tí màá mú ni báwọn abẹ láyé lòlù. sẹ́pẹ́ tó ń rí pé 2018 màá mú àṣepọ̀ èrè gẹ́gẹ́. ṣé o mú sábà ló wà. رضي الله تعالى عنه. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. bàbá bàbá ayé ṣé mo sábà dápọ̀ ọlọ́run àlífà náà lọ́ba kẹwàá. آمين. lónìí nílé àfa wa ṣé o sábà wọ ẹgbẹ́ ìjọba lẹ́yìn àwọn afa ẹ máa yọ àní ẹ̀rọ tó ṣe. bàbá àlífà gbogbo ẹni ọ̀nà rẹ̀ ti inú àwọn káàdì mi ẹ pè wọ́n sí tòsí. gbogbo ẹni ọ̀nà rẹ̀ ti inú àwọn jáwúrà ẹ wọ́ wọn mọ́ra. iṣẹ́ bàbá sílé lágbára kọjá káàkà mùnídì kan nù. àwọn ti Ṣàgámù dà kó wọ́n wà. àwọn ti Ìjẹ̀bú dà kó wọ́n wà. àwọn tọ̀nà Kútọ̀nù dà kó wọ́n wà. àwọn ti Tógò dà níbo ni wọ́n wà. àwọn tẹ̀kọ́ yìí kúlà láàrin abúlé ẹgbẹ́ wa yìí nìkan kọ́ àwọn ti sùúrù lérè ńbọ wọ́n wà. ọ̀rọ̀ òkè òkè nìkan kọ́ bọ̀ làwọn Jáwúrà Ọ̀yọ́ ńbọ wọ́n wà. àwọn Jáwúrà Ìlọrin ńbọ wọ́n wà. àwọn Jáwúrà Èkìtì ńbọ wọ́n wà. pépè ẹni ọba náà kọ́ orí omi báríkà kan mú rí lára Musa Fasile kálukọ́ padà sí ilé rẹ̀. Yallahu ta'ala anhu. bọ́dẹ̀ ẹ̀ bá tóbi agbo wọn máa gbà bọ́dẹ̀ ẹ̀ tó bá tóbi sàgbé bẹ́ẹ̀ bá wà lóye kan tó tóbi tó bá sọ̀rọ̀ ẹ̀ kó ọmọ dọ̀ ló padà ewu tí ń ṣẹlẹ̀ lé asílẹ̀ nù atóbi ni atóbi ni. bàbá Khalifa májèlésì jókòó yìí ìṣẹ̀lẹ̀ gbà kìí ṣe ṣe ìjọ àṣìlẹ̀ pọ̀ mọ àwọn kan tí wọ́n fọwọ́ àbá yìí jẹun mọ wọn rárá gbóòórùn wọn rí gbogbo wọn ni jẹ tí wọ́n mú kó sàfàlù níbo gbogbo wa wà pèpè káàkiri ẹ má ní àlífà kanu ẹ má wo sẹbi ọwọ́ ẹ má wo kàwọ ẹ má wo ọ̀rọ̀ ẹ lóko ẹ má wo nara ẹ ọmọ lára ṣe ní olóko lé wọn ló wá ní bàbá yìí. pèpè ọba bàbá sílẹ̀ ní ọ àwọn akáàkiri ọba sílẹ̀ lóko ọ tó ọba dáhùn lọ́dọ̀ mẹ́ta sí ọ̀dọ̀ yìí rẹ. gbogbo Jáwúrà gbogbo àwọn alùpàdàkù ọ̀dọ̀ wa o kágàmà ó yàmù kọ bàbá sẹmọlù di púpọ̀ sọlá yìí níjó ní gbogbo abúlé ẹgbẹ́ yìí ó fẹ́ yá bàbá sẹmọlù di ìlérò mo ti wá jókòó mòlúdì rí látàlẹ́ títí aṣẹ́wà mẹ́wàá ọ̀hún àtúbà àrùn níwá. bíbí dùn yìí ọ̀dọ̀ ọ̀rọ̀ yẹn o. àbọ̀rọ̀ lásán ọ̀rọ̀ ọba dé náà ìlú tó. ọlọ́run ṣe é bẹ́ẹ̀ fẹ́ nìkan yìí. kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàrá gbogbo yẹn tẹ́lẹ̀ bàbá dama kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan yìí kò sí bàbá dama ó ní mélòó ní méjì ọjọ́ méjì nínú nǹkan márùn kò sí bàbá dama ní bẹ́ẹ̀. ọlọ́run tó wá mú ọfẹ́ sí Ádámù lára ruha min arwah fúnra ọlọ́run gbogbo àkọọ́lẹ̀ ló sọ fún wa pé fúnra ọlọ́run ló fẹ̀ ní Ádámù lára kọ̀ọ̀rọ̀ màlẹ́kà ló bẹ́ẹ̀ máa fi sí fúnra rẹ̀ ló mú ẹ̀ ní báyìí yóò fẹ́
fi jasad Adam ruh min arwah fúnra Ọlọ́run ló ṣe é pé kẹ́mi ọ́ dára rẹ̀ ó di mẹ́ta. wa allama Adama al-asma al-ashya. Ọlọ́run wá ní ẹ̀yin mọ̀lẹ́kà kílẹ̀ mọ̀ wọ́n ní la ilma lana illa ma 'allamtana. Kò sí ma kankan bá wa o àfihàn tó fún wa Ọlọ́run àdáyé àmì ẹ̀ máa wọ́n ti tóbi Ọlọ́run nígbà Ọlọ́run kọ́ sọ fún àwọn mọ̀lẹ́kà ó ní àmì wúni bí asma'i. Bọ́lá ìmọ̀lẹ́kà ẹ sọ fún mi orúkọ àwọn kìnnì nígbà tẹ́lẹ̀ ju Ádámù lọ ẹ sọ orúkọ àwọn kìnnì fún mi àwọn mọ̀lẹ́kà aláwọ̀ wọ̀ ìgbà tó lọ́wọ́ wa bí Ádámù ọwọ́ ni Ádámù àbí wúni bí asma'i. Àwọn mọ̀lẹ́kà náà sọ pé àbí wúni ẹ̀yin mọ̀lẹ́kà ẹ sọ fún mi wọ́n làwọn ọ̀ma ọwọ́ sọ fún Ádámù pé àbí òwò àbí tùtàlì àbí wúni. Ambihuni lolo malaika malaika tẹ́ bá makini ya sọ fún mi wala wa ma wa ambihum ya Adam ìwọ Adam sọ kini fa wọn abqakumullah ó di kan mẹ́rin ta ṣe fadama lọ́dọ̀ wa gangan ní bẹ̀rẹ̀ ẹ bẹ lọ ṣẹlẹ̀ kan Allahu akbar wa askana Adam alayhi salatu wassalam fil jannah fúnra Ọlọ́run ló ní Ádámù ọ̀rọ̀ àjànà lọ. Kò sì ṣe é ní ọ̀fẹ́ dáka mọ́ wà àjànà láì jí kú. Ọ̀wá ni Ádámù ìsìnkúni àǹtà wọ́n sọ ojú kan jẹ́nà. Ìwà àti ìyàwó rẹ̀ ẹ mọ̀ wà jẹ́nà. Gẹ́gẹ́ bí bàbá sílé àti ìyá àfàgàfà ti gbà yìí. Pé ìsìnkúni Mustapha sílé àlùbárà. Àǹtà wọ́n sọ ojú kan jẹ́nà. Wa azwajika al-janna abqakumullah àti gbogbo àwọn ìyàwó rẹ̀ tó kù. Ó di nǹkan mélòó? Ó di márùn-ún tó ṣe fún Ádámù níbẹ̀rẹ̀. Táàsì bẹ́ẹ̀ nìkan. Allahu akbar. Ṣé kí n sọ ti kẹ́ ẹ̀? Ayé dábìlì ó dáadáa. Abqakumullah. Ní 2006 tí n bá sí ní 2006 sísìn ọdún mẹ́tàlá bẹ́ẹ̀ ni mo wá sọ̀rọ̀ lé mo á rí ṣé Mustapha sílé àlùbárà. Radiyallahu ta'ala anhu. ṣé wàá ní Ayatollah nígbà bọ́ lálejò lónìí sẹ́ríkà ti di inú mi dùn jẹ́ ní ọjẹ́ wúlò ṣé Mustapha ń bọ̀. Radiyallahu ta'ala anhu. tó bá lọ wẹ̀ mo wọ sọ o tutura le mo ní kí gbogbo àwọn tó wà lọ́dọ̀ mi ẹ máa tún lè ṣe afẹ́ gbàlejò wọ́n gbàlejò ohun tí mo sùn tí mo rí ni pé ṣé Mustapha lérò olóhùn bọ̀. Radiyallahu ta'ala anhu. àwọn máa wọ̀ pé Mustapha lérò bọ̀. Radiyallahu ta'ala. ṣé wàá sílẹ̀ àti Mustapha àgbàlá kúrúbálì. ṣé Mustapha mọ̀ ọ́ ní mo jí nínú òun ó sì dàbí lójú pé ẹni ọba rí Mustapha o sì rí òun lórí. gbọ́dọ̀ lóhùn náà tó a máa palẹ̀ mọ́ ẹ̀mí ọmọ bí ó ti wá gbọ́dọ̀ lóhùn bèbí gbà pé pọ̀ náà nìyẹn irú ọ̀nà tó bá wọ́ gbà wá kékeré palẹ̀ mọ́. n bá wẹ̀ tẹ́ pa fún Musara gbogbo wa sá gbogbo àrètí gbà tó kù títí tà rẹ̀ kàn pàtó. báyìí tó bá ti dé ẹ̀pẹ̀ ní o ti wọ yàrá lọ kò tó pọ̀ sí kó bá láwọn kankan lẹ̀ pọ̀ pé wọ́n ní láti lérò láti lé iṣẹ́ Mustapha yàrá ni kí wọ́n mọ̀ bọ̀ tó bá jókòó àwọn àlífà tó wá wájú ọ̀nà ìlú wọn bàbá yìí ní sáwọn òbí gbà tó yá àbójú wọn yìí nísìnyí wọn ó di àsìlè pé àsìlè èdè rẹ́dì fún ọ lónìí. dáhà ní bàbá ni látọ̀dọ̀ Jawra lápapọ̀ pẹ̀lú àṣẹ Khalifa Ishaq akọ̀kọ̀láfẹ́ lábẹ́ àṣẹ Sheikh Mustapha Al-Mubarak Wasibi wọ́n ní kó di tọdún 2006 nílé o ẹ̀yin làwọn fẹ́ kẹ́ wá sí wá sí. Allahu Akbar. La ilaha illallah. ẹ bá jọ láti débi lóhùn ń bọ̀. ẹ lọ́ọ́ sọ wà nígbà ní sẹ́nà pé ṣé wá sí alẹ́ wọn lálẹ́ ọ̀sán ní ìdílé.
ṣé o kẹ́nìkan wá sọ pé ọ̀sán ẹni ọlọ́run kẹ́nìkan sọ pé kò sí ní àjò ẹ̀mí. Ànábì Ádámù náà fẹ́ jẹ èso àlìjánnà. Alayhi salatu wassalam.